Ẹ kú dédé wòyí o gbogbo ẹ̀yin èèyàn lù ibi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi èmi Sẹ̀san Adéwùsì náà tó rè o táńtọ́lọ́run bàbá olóyin nǹkan bàbá olóyin òrìjínà tí mò ń gbé nílùú Ìyẹ̀sí Ọ̀tà ọ̀rọ̀ bí oyin bí adùn ní táńlé gbogbo wa ẹ má gbàgbé o ètò tí ẹ fẹ́ gbọ́ lónìí ó wá látòrí ètò agbára èèyàn dúdú tẹlifíṣàn ẹ má jọjọ bí àlùjù yín pa ọkùnrin yìí mọ̀mọ́ bí kan èmi tẹ́ ẹ mọ̀ lórí kíni ṣó ni èmi tẹ́ ẹ mọ̀ lórí bàbá olóyin original television náà ni ṣùgbọ́n àwọn èèyàn kan sọ pé kí n jọ kí n lọ dé ètò kan lẹ̀ tó jẹ́ pé Yorùbá ní mọ̀ sọ ń bẹ́ẹ̀ torí àwọn bàbá wa àwọn àgbàlagbà àtàwọn tí Yorùbá gbé èbò púpọ̀ torí rẹ̀ la fi dá agbára èèyàn dúdú television ó bẹ̀rẹ̀ o ibẹ̀ láwẹ̀ ní táwọn aṣọ ń bì tuntun náà ni ó tún wá jẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ tó bá wa sọ̀rọ̀ ń bì tán náà àwọn náà ó tún máa gbọ́ wa ń bì náà ṣùgbọ́n àwọn ọmọ ìyá wa tó jẹ́ pé kò gbédè Yorùbá àwọn la ń ṣe tọ̀hún fún nìsín kí ni show tẹlifíṣàn àti bàbá olóyin original tẹlifíṣàn lórí agbára èèyàn dúdú ẹni tó bá wò mí nínú ètò tí mo ṣe lọ mo kọ́ yín sẹ́kan bẹ́ẹ̀ ṣe lè lo orógbó bẹ́ẹ̀ ṣe lè lo orógbó ẹlòmíín lówó ra mọ́tò ẹ̀rù ó tó máa bà láti gbé mọ́tò jáde torí àkọ́ ọmọ fọ́ gíláàsì mọ́ wọ́n mọ̀ ṣe gbogbo orógbó lásán ló lò ìbẹ̀yìn Yorùbá o ìbò Ọlọ́run ìbò Olódùmarè bá mi èèyàn orógbó bó ṣe lò mo ti kọ́ yín bí a ṣe ń lọ àtàdé lórí kíni show ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe lo orógbó mo kọ́ yín lórí ètò yìí nínú tó lọ lónìí ègún ìdílé ogun tí ilé ní tàkì gbọ́ gìrìgìrì ẹsẹ̀ tó bá ń bá yàn fà ìwọ tó ti rí jẹ tẹ́lẹ̀ tó rówó tó ti ń gbádùn tó ń àbúrò lọ́wọ́ tó ń rẹ́gbọ̀n lọ́wọ́ tó wá jẹ́ pé lójijì nǹkan rẹ̀ ń lọ ọlẹ̀ ó ń lọ ọlẹ̀ ó ń lọ ọlẹ̀ ó ń lọ ọlẹ̀ ó sì fura ẹni tó ti ní mọ́tò mẹ́ta dẹni tí ò ní mọ́tò mọ́ tí ń gọ̀ kadà káàkiri ẹni tó ti jẹ́ pé ń yọ ọ́ tọ́ bá pò fúnyàwó lówó kò fẹ́ rówó mọ́ ogun òdílé a máa fà á ẹni afẹ́ la mọ̀ àmì ni ó fẹ́ ni bó o la ṣe lè lo èèpo ẹyin tá a fi ṣẹ́gun ogun òdílé èpè ìdílé ègún òdílé wọn ò kí ń ra mọ́tò níran àwọn kan fámìlì wọn ò ra mọ́tò rí ẹ má sọ̀rọ̀ ẹ lo kọ́pútà wọn ò ra mọ́tò rí wọn ò fi ṣe ká ó sáà tó tẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ lómi bá ti wọ 50 wọn máa kú ni ìran kan wà bẹ́ẹ̀ o wọn ò kí ń wọ ọgọ́ta ọdún ó tó jáde láyé àwọn náà kọ́ o ó lè jẹ́ pé eru ọjọ́ kìíní àná tí a fi hàn sẹ́ ó lè jẹun ló fà ṣùgbọ́n táwọn èèyàn tó ń fẹnu fà fúnra wọn ló pọ̀ jù Yorùbá mọ̀ lágbára ẹni tó wà nílùú èbó wọ́n lè pe àyájọ́ pé kó máa bọ̀ lé kò ní mú nǹkan kan yóò lè máa bọ̀ irú wọn bẹ tí ń rìn káàkiri títì gbogbo nǹkan ló ṣe ya wèrè o oògùn náà fi fa ẹlòmíì wálé tipátipá ẹlòmíì nígbà kékeré ó jí ẹran jẹ nínú ìsásùn wọn bá ní kó wá ṣe pé lónà bá ṣe pé gbogbo tó ń wá láyé kó wọn mọ rí wọn wá dé ìlú èbò tí wọn fẹ́ gba green card kò rí mọ́ wọn fẹ́ gba stay permit gba gbogbo ẹ̀ kò rí gbà mọ́ èpè tó fẹ́ nú ẹ̀sẹ̀ àníbẹ́lòmíì bá so torí ìtìjú yàrá máa gbé rẹ̀ sí pé àtọ́ ìpè mi mo sọ káyé mi rí báyìí ntẹ́ ẹ fẹnu sọ fúnra yín èpè tá a bá ṣẹ́ láàárọ̀ bí ọ̀sẹ̀ láàárọ̀ yóò ṣẹ́ lálẹ́ ìyá ẹlòmíì ló ṣépè fẹ́ lómi o ń máa bá ránṣẹ́ tó fẹsẹ̀ janlẹ̀ wọ́n ní kò ní lọ́mọ láyé ọba lórí òkè lọ pẹ̀tẹ́lẹ̀ kíkọ̀rọ̀ mọ́mọ́ ọ̀gá ló ṣépè fọmọṣẹ́ mi sọ́ọ̀ṣìrò pọ̀ máa fi ṣe yìí jẹun sá síwòrò pọ̀ máa fi ṣe yìí jẹun ọ̀gá tó dẹ̀ ti sí ètè sọ́ọ̀ tó bá jogun òdílé ló bá ń dẹ̀ láàmú àtúnṣe wà ní agbára bá mi ti jẹ gold ẹyin rèé o tó o bá rẹ̀yìn ìbílẹ̀ lélẹ́yìí tó o bá rẹ̀yìn ìbílẹ̀ jọ̀ọ́dá kan lọ bá mi tọ́jú ẹyin àgíríkì kó o sì kó o kàn jẹ èèpo ẹyin ẹ̀ lásán ló níìdì tó bá dẹ̀ fẹ́ jẹ́ tó fẹ́ dín jẹ àbọ̀ fẹ́ ṣe bàkà èèpo ẹyin adìẹ nìkan ló níìdì la nílò èèpo ẹyin adìẹ ìbá ṣe tìbílẹ̀ o ìbá ṣe ta gíríkì tó o bá rí tìbílẹ̀ ló ta gíríkì èèpo gún mọ́ṣẹ́
tó o bá gun mọ́ ọṣẹ o lè kọ́ gun kúnná kọ́ wá pò mọ́ṣẹ tó bá jọ́sọ òyìnbó ni mo máa ń kọ́ yín bẹ́ẹ̀ ṣe lè lò ẹgbẹ́ ọṣẹ òyìnbó bóyá jọ ẹ̀ ló fẹ́ bá pírẹ́mílọ́ọ̀sì ló fẹ́ lò kọ́ gé wẹ́wẹ́wẹ́ kó o fomi gbóná rẹ tó bá pèsè ju mẹ́wàá kọ́ iye omi gbóná kù yóò ti rọ̀ èpo ẹyin tó o ti lọ̀ tó kúnná yẹn bá mi dà pọ̀ mọ́ ọṣẹ kó o rò pọ̀ tó bá jọ́sẹ àgẹ̀ náà ni àbọ̀ṣẹ dúdú rò papọ̀ mọ́ra wọn ní agbára Ọlọ́run máa fi wẹ̀ máa sọ pé omi tá a bá dà sẹ́yìn adìẹ kì í mọ́ lára tẹ́ ẹ bá da ẹyin omi sára adìẹ sọ́rọ̀ ẹyin adìẹ ẹ rí i pé yọ sàn wálẹ̀ ni gbogbo èpè ilé bàbá ègún ilé bàbá ègún ilé ìyá ègún ilé àná èyí tí mo fẹ́ ná ara mi ṣẹ́gan lépè níjọ́ Olúwa bá mi wẹ̀ dànù lọ́dàn wò àwọn tó ti mọ̀ mí tẹ́lẹ̀ wọ́n ń sọ fúnra wọn ni ẹni tí ò bá mọ̀ mí kò tí ì mọ̀ èèyàn ẹni tí ò rí wa kò tí ì rí nǹkan kan olórin kan ló sọ bẹ́ẹ̀ ó ní ẹni tí ò rí wa kò rẹ́ nìkan bẹ́ẹ̀ ni kò lọ dán wò nínú ìwé tí mo ṣe ìwọ̀nba lẹ́lẹ́rẹ́wé ètè eré àtẹ̀gbọ̀nbẹ́ o èpo ọsàn wẹ́wẹ́ ọsàn mímu bá a ṣe lè lò ó ibi ọsàn bá jókòó sí ọmọ aráyé máa ń lànà lọ bá ní ẹ ṣe wàhálà tẹsán kó lọ bá ní ọmọ aráyé ó lànà wà pọ̀ ní ọmọbẹ́nu ìwé yìí African Power Part 1 èyí tó ẹsẹ̀ jáde ni mo pè ní African Power Part 2 ìwé mi pọ̀ o ṣùgbọ́n méjì yìí ni mo sọ ẹ̀lẹ́wọ́ lásìkò yìí nítorí pé tòótá pè ní agbára èèyàn dúdú tẹlifíṣàn ni agbára èèyàn dúdú náà nìwé yìí agbára èèyàn dúdú apá kìíní agbára èèyàn dúdú apá kejì rèé bẹ́ẹ̀ ni wọ́n lẹ́jọ́ ní kóòtù ó wà ń bẹ̀ akọ̀yà wà ń bí eléyìí ẹnìkan kàn rí ọmọ àánú kí ni jẹ́ bẹ́ẹ̀ ọ̀wọ̀ wà ń bí yes ọwọ́ kókó la fi ń wogi òwòsàn la fi wà fún ẹ ti di gbígbó pajá ẹ torí kíkàn pàgbọ́n torí wéréwé pòpọ̀ bèbí ọ̀tún bèbí òsì bèbí odò méjì mú fojú kara wọn àṣírí yẹn wà mẹ́ka kékeré lẹ́ẹ̀ fi ṣe wàlẹ́ wà ń bí nígbà tẹ́ ń gbọ́ lónìí ni agbára èèyàn dúdú tẹlifíṣàn ẹ má gbàgbé èmi náà lẹ́ máa ń wò lórí bàbá olóyin original tẹlifíṣàn ẹ jọ ẹ má bá mi ṣe àpúrógámù ẹ bá mi ṣe àrẹ ẹ sóríire àmọ́ tí ìdúpẹ́ ṣe ń ṣe àrẹ ń bẹ̀ wọ́n gbogbo ẹ̀ tẹ́ ń ṣe àrẹ yẹ mímọ́ sáré ọmọ iṣẹ́ yín àṣejèrè ni ó máa jẹ́ ẹ bá mi ṣe àrẹ ibì kan bẹ lápá abẹ tẹ́ ń nawọ́ sókè ń bẹ̀ báyìí thumb up ẹ bá mi nawọ́ sókè ẹ pẹ́ gbà tètò yìí yóò dáa fún yín o ẹ wá máa subscribe torí pé fídíò ká tó ń bọ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ lórí ètò yìí náà ni ẹ mọ̀ pé a mọ̀ pé kí ni lè ṣe báyìí mi ò ń sọ̀rọ̀ púpọ̀ lórí ewé àtegbò wọ́n ń pe ewé kan ní ewé kí lẹ́ẹ̀ fi mí ṣe wà lẹ́tàlẹ̀ gómìnà kan ó lòún ṣe tán báyìí ẹlẹ́fẹ́ gbé mi ó lọ bá wọn tó ní wọn àti ìwọ wọn ò wá látọdún mẹ́rin ẹlòmíì ò ṣe tó tí ń tì mọ́lé tí ń dààmú ẹ̀ tí ń ṣe kàgẹ́kàgẹ́ kì ó lọ máa gbà ló wọn dẹ̀ jẹ́wọ́ máa gbà mi ò dákú èèyàn o ó ní kí mo jáwé kí lẹ́ẹ̀ fi mí ṣe wàlẹ́ oríjà wọ́n sọ̀rọ̀ fún pé ewé origin nígbà tó bá yá lórí ètò yìí náà ni orí ewé origin ló ní ẹ̀fẹ̀sẹ̀ tèmi dì mí tí a bá níyàwó tó sá lọ àkọ́kọ́ tó sá lọ bá a ṣe ń lò iṣẹ́ tá à ń lò fún wa bá a ṣe lè ṣe wà níbí gíláàsì lásán ní bá a ṣe ń lò gíláàsì tá a fi ń wojú yẹn ń tẹ́ fi kún ọ̀nà yín tẹ́ náírà ẹ̀yẹ sáà máa ń ṣe àpọ́gírámù kẹ́ẹ̀dẹ̀ máa tẹ̀lé mi ẹ jẹ́ máa rọ́wọ́ yín o ẹ máa rọ́wọ́ yín o mo ti fẹ́ ṣe ń ṣe àbẹ̀ yẹn yóò dáa fún yín ẹ bá ti ń ṣe ààrẹ náà tèmi náà máa dùn láti fún láwọn àṣírí bẹ́ẹ̀ bá fẹ́ ṣiṣẹ́ tèmi kì í ṣe pé sẹ́tọ́ máa ná yín 3,000 5,000 rárá wọ́n ṣe pé lọ́ọ́ máa wórí ọ̀ká wórí èrè owó kìnnìún náà wò nǹkan kékeré lọ́wọ́ ewé tòmátò lọ́wọ́ ewé ọyọ́ tèmi kọ́ yàn nìyẹn ẹni bá wètò mi lórí kíni ṣó wọ́n sọ pé ọyọ́ ló ní ẹ̀ mọ́ yọ́nú sí mi o ẹni bá yọ́nú sí mi ẹ̀yọ́nú ọlọ́run ọba ẹ̀yọ́nú ọlọ́run ọba lẹ́ẹ̀mọ́ bí a ṣe ń lè rí ọyọ́ ó wà lórí kíni ṣó ẹ má gbàgbé láti máa wo ètò yẹn kíni ṣó tẹlifíṣàn tí ẹ bá ti ń wo kíni ṣó tẹlifíṣàn ẹ máa bá mi share kẹ́ subscribe mọ̀mí náà ni mo tó wá ń ṣe bàbá olóyin original tẹlifíṣàn bàbá olóyin original tẹlifíṣàn ẹ máa wo ètò yẹn ẹ máa bá mi share òun náà ọmọ mi kan náà mọ̀ ń ṣàwàdà Mr. Last Born Comedy Adéwùsì àwàdà nìkan kọ́ ló máa ń ṣe ń bẹ̀ wò torí mi náà tó máa yọjú sórí ètò mo máa ń kọ́yàn ní nǹkan bẹ̀ àwọn nǹkan tí mo ti kọ́ wọn rẹpẹtẹ mọ́ wà ń bẹ̀ ẹ lọ máa tẹ Mr. Last Born Comedy Adéwùsì wà lẹ́tàlẹ́ bẹ́ẹ̀ ṣe ń wo Mr. Last Born Comedy Adéwùsì yẹn ọmọ yín ò sóríire ẹ pẹ́ mi náà bẹ́ẹ̀ tí mo kọ́ yín sí oríṣiríṣi bẹ́ẹ̀ títí nígbà míì tẹ́ tó máa pàdé mi
bàbá olóyin náà ni o mo wà ń yẹ̀sọ́ ọ̀tá o bàbá olóyin bus stop ẹ má gbàgbé omi ni mo ṣèwé yìí o ìgbé tí mo ṣe pọ̀ o ní mo fi hàn sí lọ́jọ́ iwájú títí dìgbà míì àrán là á máa dá àní dáràn o.